Àjàní ìkọ́ gígùn niyán rírò lọ́ka igi tá a ṣá ní ṣoje ìlú tá a lù ní dùn. Mo tún wọlé lónìí pẹ̀lú ògo Ọlọ́run ọba mi ni. Okùn kọ́rọ̀ kọlọbọ bíi ìtọ́gbìn ó máa rí bọ̀. Àkọlé ọ̀rọ̀ tèní àdánwò ní jẹ́. Àdánwò tí má kí kanjú gbọ̀n lójú ogun. Àdánwò tí mú baálé ilé wakọ̀ ikùn tí ó sì mí kanlẹ̀ bí ẹni gbẹ́ kànga. Àdánwò tí mú sànmọ̀rí doríkodò bíi pàǹdọ̀rọ̀. Òun náà ní mú lórí dàbí ẹni tí ò mọ̀ ṣe mọ́ lójú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Àdánwò dàbí ẹ̀wà òtí níní tó jẹ́ téèyàn bá ń ṣe àdàbí ẹni wípé kò ní í jiná láíláí, ṣùgbọ́n pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú àti sùúrù òtí ni ó padà wá jiná tí ó sì tún fọ́ pẹ́kẹ́pẹ́kẹ́. Ìwọ ológo má jẹ́ ń tàn án. Ọlọ́run tó dá ọ wáyé ti kọ ògo mọ́ o, ṣùgbọ́n torí pé Ọlọ́run dá ọ lólógo sọ pé kó o má kanjú àdánwò láyé. Àdántán nìkan ni kémi àti ìwọ ó má rí lágbára Ọlọ́run ọba. Mo fẹ́ kó o mọ̀ pé kó o tó délé ayé ló ti ń jagun tó o sì ti ń ṣẹ́gun. Ìwọ béèrè lọ́wọ́ àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì tó bá wà nítòsí rẹ̀. Wọ́n ṣàlàyé fún ọ pé nínú omi lọ́gbọ́lọ́gbọ́ tí ń bẹ ní bàrá àdì bàbá rẹ tó lóyìnbó ń pè ní sperm. Ẹ lé ní mílíọ̀nù 10 tẹ́ ẹ wà níbẹ̀, ṣùgbọ́n nínú gbogbo wọn ìwọ lẹni náà tọ́lọ́run gbà fún tó sì gbádé fún, tó o sì díje pẹ̀lú wọn kó tó di pé o borí kó o tó wálé ayé. Ṣé o wá rí wípé aṣẹ́gun àti ológo ni ọ́ báyìí? Ní ìsìn tó o délé ayé ọ̀hún, má wàá dọ̀lẹ́ arógun sáwọ̀ yẹ̀wù gbọ́nranù, dìde ńlẹ̀ kó o sì bẹ̀rẹ̀ sí ní ìtànà ògo rẹ. Mùsùlùmí Kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn kan àbáláyé, mo fẹ́ kó o mọ̀ wípé àdánwò ó kàn mí àti ìwọ o. Bíbélì wípé nínú ayé ẹ̀yin ó rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká torí Olúwa ti ṣẹ́gun ayé. Kùránì náà ò gbẹ́yìn o. Walanabluwannakum bishay'in minal khawfi wal-ju'i. Ṣùgbọ́n tó o bá kà á síwájú, ó rí wípé sùúrù àti àdúrà ṣẹ́gun gbogbo òṣòro. Ẹlẹ́sìn kan àbáláyé, ìwọ náà ó pàpàrà dánwò láyé. Àmọ́ ṣé o rántí wípé àfin ní fi gbogbo ara hewu ló dífá fún bẹ́mi ò bá bọ́ owó ń bẹ owó ń bẹ, bẹ́mi ò bá bọ́ ọmọ ń bẹ ọmọ ń bẹ, bẹ́mi ò bá bọ́ ire gbogbo ń bẹ o. Ipòkípò tó o bá wà, ìṣòro yòówù tó o bá mọ là kọjá, ìpèníjà yòówù tí o bá mọ kojú rẹ, máa rántí pé o ló gbọ́dọ̀ borí àdánwò gbọ́dọ̀ borí rẹ láíláí. Sì máa rántí pé tí owó bá ti pọ́n rògòdò ó ṣe tán tí ó túnú tára ó tù ọ́ táyé ó sì wá rọ̀ ọ́ lọ́rùn gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọn á ní ilé ẹ̀kọ́ ní ilé ayé jẹ́. Tó bá wá rí bẹ́ẹ̀, gbogbo ọmọ ilé ẹ̀kọ́ ní láti mọ̀ pé òun ò lè nígbéga láti kíláàsì kan sí kíláàsì kejì láì kojú ìdánwò. Ìwọ ọ̀rẹ́ mi ológo, akẹ́kọ̀ọ́ nìwọ náà. Lọ́jọ́ tí ìdánwò rẹ bá dé, má sọ̀rọ̀ ìtúnú má sì sọ̀rẹ́ńdà rárá. Mọ̀ wípé lẹ́yìn examination promotion náà ló kàn. Níṣe ni kó o kojú àdánwò ọ̀hún pẹ̀lú ìgbìyànjú sùúrù àti àdúrà kó o sì ṣẹ́gun gbogbo ìṣòro. Bó o bá ra wọn tó ń dùn tó ń dán fún lọ́jọ́ tòní, kó o tó máa gbàdúrà pé o fẹ́ dàbí tiwọn, kọ́kọ́ ṣèwádìí irú ohun táwọn náà ti là kọjá. Ọ̀pọ̀ ọ̀dọ́ ọ̀sẹ̀yìn ló ń fojoojúmọ́ gbìmọ̀ àti lówó bíi Bill Gates, ṣùgbọ́n bó o bá bí wọ́n mọ̀ pọ́n náà ti borí àdánwò kó o tó dé. Ojú kan ni wọ́n jókòó sí, wọn ò ní ìgbìyànjú bó ti wù kó kéré mọ́. Lójú tiwọn bí kí wọ́n máa lọ lójú pópó kí wọ́n sì rí owó ńlá kan he kí wọ́n ti bẹ̀ dọ́lọ́lá ni. Wọn mọ̀ wípé Bill Gates ti kọ́kọ́ sí ẹ̀rọ kọ̀ǹpútà kan tẹ́lẹ̀ rí. Traf-O data ló porúkọ kinní ọ̀hún lọ́jọ́ kinní àná. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí wọ́n gbé dé ọ̀dọ̀ àwọn tí ó ra kinní ọ̀hún kí wọ́n sì sanwó fún wọn ní Traf-O data bá kọ̀ ní kò bá ṣiṣẹ́. Ìtìjú ńlá ló bá kúrò lọ́dọ̀ àwọn ẹni ọ̀hún lọ́jọ́ kinní àná pẹ̀lú Paul Allen, ìyẹn ẹnìkejì rẹ̀. Torí ọ̀rọ̀ rẹ̀ dàbí òwe Yorùbá ni tó ní ògòdò tí ó fi ní ṣẹ̀sí góńgó ìmúná tí ń mú ni. Ẹ̀yìn rẹ̀yìn làwọn méjèèjì ṣe ìpanupọ̀ pé bẹ́ẹ̀ ṣe bá ń dání àátúngùn ni wọ́n bá ṣe Microsoft ló bá gba gbogbo ayé kankan. Gbogbo òkèlè tó bá fẹ́ ṣe bí iyán kó ṣe tán àti gbọmọ rí odó lórí. Gbogbo ẹyẹ tó bá fẹ́ ṣe bí àdán kó ṣe tán àti dorí kodò. Gbogbo ẹni bá máa jẹun gbẹ̀ngbẹ̀ng kó ṣe tán àti tilẹ̀kùn gbẹ̀ngbẹ̀ng o. Gbogbo ẹni bá máa jẹ oyin inú àpáta kó ní tọ̀hún ṣe tán àti má wẹnu àáké. Gbogbo ẹni bá máa joyè ilé bàbá rẹ̀ kó má bá wọn dáṣà mi ò lè wá kú o. Gbogbo ẹni bá máa gbàdúrà wòsàn fún wèrè kó ní tọ̀hún mọ̀ pé wọn ò ní í díjú o. Gbogbo ẹni bá máa dépò gíga kó ṣe tán àti sán bàǹtẹ́ sán ṣòkòtò rẹ̀ gidigidi. Gbogbo ẹni bá máa gòkè àgbà láyé kó ṣe tán àti kojú ìṣòro kó sì borí rẹ̀ ni. Ìwọ ọ̀lẹ tọ́ ìra lọ kíyèsí ìṣe rẹ̀ kí ìwọ kí ó sì gbọ́n. Lóòótọ́ ni mo sọ fún ọ pé kó o ní sùúrù tí ìṣòro bá dé o, pípẹ́kún bá dalẹ̀ ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Àmọ́ sùúrù tí mo ní kó o ní kì í ṣe sùúrù jókòó tẹ́tẹ́rẹ́ o. Sùúrù pé bá a bá ń gbìyànjú tí gbogbo ò tí ì ṣarajọ ká túbọ̀ máa gbìyànjú sí i láì káàrí ọkàn ní sùúrù tèmi ń wí fún ọ. Jíjókòó tẹ́tẹ́rẹ́ sójú kan nígbà ìṣòro yìí ṣe sùúrù rárá àgọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. O ò ságé lọ́gbẹ́ o ò tògùrọ̀ lọ́fà o dédìí ọ̀pẹ gbẹ́nu sókè ṣé ọ̀fẹ́ ló rò pé ẹ mú ń roni. Rántí pé tó o bá dákẹ́ tara rẹ náà bá ọ dákẹ́ o. Nǹkan tí sì ń ṣe ìjàmbá fún gbogbo àwa ọmọ ilẹ̀ adúláwọ̀ pàápàá ìran Yorùbá ní. Yorùbá lè gbàdúrà bíi kọ́rùn ún fàyà bí wọ́n bá dé ṣọ́ọ̀ṣì àbí mọ́sálásí ṣe bí áńgẹ́lì ojú ọ̀run ló sọ̀kalẹ̀ ni. Àmọ́ ẹ jẹ́ kí wọ́n jáde níbẹ̀ tán rí wípé wọn ò ní àfojúsùn àti ìpinnu tó yanrantí. Ó dáa ká nígbàgbọ́ lóòótọ́ o, àmọ́ ìgbàgbọ́ tá ò ṣiṣẹ́ tọ̀ lórí rẹ̀ òkú ńbete lásán ni.
ìwọ tó ń wojú Olúwa fọmọ rere lágbára Ọlọ́run ọlẹ̀ ayọ̀ ó sọ nínú rẹ̀ tó sì finú ṣoyún tó fẹ̀yìn gbọmọpọ̀n lójú ẹ̀mí rẹ̀ wọ́n sẹ̀rẹ̀ túnú má sì jẹ́ kádànwò ó borí rẹ̀ o táwọn oníròrí kúkúrú kan bá ń pẹ̀gàn rẹ̀ pò ní lẹ́yìn àwọn ẹlẹ́gàn rẹ̀ gan ni ó ṣẹlẹ́yà fi ti Dr. Okon Edet ti ìpínlẹ̀ Cross River àtìyàwó rẹ̀ kọ́gbọ́n ọdún mẹ́wàá gbáko ni wọ́n fi ń wojú Ọlọ́run ọba tí wọ́n gbọ́ pa tí wọ́n sì gbọ́ po tó bá jẹ́ kì í ṣe oníṣègùn òyìnbó ni wọ́n á ní kó lọ sí hospital kó lọ rí dókítọ̀ ṣùgbọ́n fún Dr. Okon Edet ó mọ̀ pé gbàmígbàmí ò yàgbà ẹranko ń lé mi bọ̀ wá òyọdẹ̀ ọdún mẹ́wàá ló sì fi kojú àdánwò ọ̀hún kó tó borí ṣó nígbà tó Ọlọ́run ọba mi gbèsè rẹ̀ dé lọ́jọ́ ajé ọjọ́ kẹsàn-án oṣù kínní ọdún 2017 tá a wà nínú ẹ̀yìn ọmọ márùn làǹtìlanti lọ́lọ́run ọba mi fi jíǹkì wọn ọkùnrin méjì àtobìnrin mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo lọ́lọ́run bù wọ́n àfi bí gómìnà ìpínlẹ̀ Cross River ṣe yàgbàdo ẹni sílẹ̀ ó ní kò sẹ́ni tó bí ìbárun rí látìgbà tí wọ́n ti dá ìpínlẹ̀ ọ̀hún sílẹ̀ 1 million naira níyàwó gómìnà ọ̀hún Dr. Linda Ayade kọ́kọ́ fún wọn bó ṣe rí wọn lágbára Ọlọ́run ọba mi oore kò ṣẹlẹ̀ rí oore yóò wá pọ̀ jù oore tí ń dojú tẹlẹ́gàn oore ìdùnnú tí ń bá ní kalẹ̀ ó ṣẹlẹ̀ láyé rẹ̀ ní kò pẹ́ yìí náà ni ó sì ṣẹlẹ̀ tèmi náà sì bá wọn ayé pawọ́pọ̀ kí ọkọ̀ oríire. ìwọ kan wà tó ń gbọ́ mi tí gbogbo ẹ̀ ń dùn tó ń dán fún ọ báyìí lágbára Ọlọ́run kó máa dùn kó máa dán kí gbọ́ngbọ́n sì tún máa kán sí làdúrà mi fún ọ o àmọ́ kinní kan ń bà mí lẹ́rù tí mo ní ń bí ọ gbọ́n wọ́n ní wọ́n ń fa àwọn tí àdánwò bá ṣe yẹ̀yẹ́ wọ́n ní wọ́n ní ṣọbọlé yọ kí má fi lọ́ mi ń dá sí àdúgbò yín wọ́n ní tẹ́nìkan bá ní ìṣòro tàbí àdánwò pẹ́rẹ́ yẹ̀yẹ́ ni wọ́n fi wọ́n ṣe máa rántí pẹ́ni tí ò tí ì kú ò tí ì mọ irú ikú tí ó pa òun sì máa rántí pẹ́ni tó wà nísàlẹ̀ òní ibi tí ó jábọ́ sí mọ́ ìwọ tó wà lókè ni kò ṣọ́ra gidigidi tá a bá wà lókè kárán tí ẹni tó wà nílẹ̀ o kò sẹ́ni tádánwò ò lè kan ẹni tó bá ló mọ̀ o ẹni tó sì kàn ló mọ̀ pẹ̀lú. Mustapha Iskil mò ń lọ lé èmi lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta àṣàgà ọ̀kan náà yòókù ni wọ́n fi rán gbaṣọ títí dọjọ́ mi ọjọ́ rẹ̀ tá a mọ̀ pàdé lórí ìfọ́nrán ire o.